Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín nílé lóko lọ́nà lẹ́yìn odi níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé ẹ mà kálẹ̀, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́ o. Etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò ní di bákan náà, ojú tẹ́ ẹ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Gbogbo ọmọ Yorùbá, mo mọ̀ wípé yóò mọ yà yín lẹ́nu. Ǹjẹ́ ẹ ti gbọ́? Bẹ́ẹ̀ ni o, ǹjẹ́ ẹ ti gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé Ọbaṣá ìyẹn Speaker fẹ́kọ̀ ó mà ti padà sí orí ipò ẹ o. Ṣé mọ̀ pé ó dàbí pé àwọn politician yìí ògùn wọn dá wọn lójú. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ti bi bàbá kíyèsí ògùn nígbà tí bàbá Tinubu máa jáde fún election ó ní ẹgbẹ́ kínní ìwà èmi ló kàn, ó dá lójú ni torí pé ó dá lójú ni o. Now ìgbà tó máa ṣe tọbaṣá náà, Ọbaṣá náà jẹ́ kó yé wọn pé being you anybody wọn ò lè ṣí mi nídìí ní ipò tí mo wà, láti fi lè jẹ́ kó yé yín pé nǹkan kan ń bẹ láàrin òun àti bàbá Tinubu ni tó fi lè lo ìgboyà. Hey my people, ẹ jáde kẹ́ wá gbọ́ bó ṣe lọ. Àṣírí ti tú o, àṣírí ti tú. Àwa náà ti mọ̀ pé ohun tó tú wọn, ohun tó so wọ́n pọ̀ náà ló máa padà tú wọn ká láṣẹ Èdùmàrè. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ á ronú, ẹ jẹ́ á ronú nítorí pé àwọn ará bí yóò ní èròǹgbà gidi, èròǹgbà rere sí wa. Tọ́wọ́ pọ̀lọpọ̀ á máa wò pé kí ló dé tọ́baṣá fi padà, kò lè yé ẹ. Bẹ́ẹ̀ ni kò lè yé ẹ nítorí pé àwọn lọ níbi tọ́jọ́ dé sí, tí ò bá sí lára wọn ni Ọbaṣá dẹ̀ padà bẹ́ẹ̀ yẹn just like that. Our people, láti fi jẹ́ kó yé pé ṣẹ́rí politician in Nigeria is meant for them, not for the poor. Ẹgbọ́n tí Naira Marley ní is not for children, má lọ fà. This one is not for the poor, má lọ tẹ́rí sí. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú o. Ṣé mọ̀ pé ìgbà tó máa yẹ Ọbaṣá, tó máa yọ Ọbaṣá kò sí nílé o, ó wà ní travel. Bẹ́ẹ̀ ni ìgbà yẹn ló fi gbé gbákejì ẹ̀ wọlé. Bẹ́ẹ̀ ni ìgbà yẹn ní gbákejì ẹ̀ fi wọlé next sí. Ṣé mọ̀ pé ìgbà tó máa gbé vice ẹ̀ ìyẹn Merinda, ìyẹn vice obìnrin tí wọ́n gbé sí ipò speaker, ẹ mọ èsì tó Ọbaṣá fún wọn. Ọbaṣá ń jẹ́ kó yé wọn pé òkè òkú òkú bàbá ọmọ ló lọmọ, ìgbà kàtà lọ́wọ́ akítí òun lòun ní ipò òun. Ó ní àpò tiwọn lọ́sì ń ṣe yẹn, òun ò sẹ́ni tó lè bọ́ òun dù ú. Ẹ mọ̀ pé àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ kí l'Ọbaṣá ṣe? Ọbaṣá kó àwọn eruku wá sí house ni o. Ó kó àwọn eruku wọlé lódidi lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀. Ẹ wá mọ ohun tó funny jù. Ṣé mọ̀ pé mo sọ pé tí ògùn ẹni bá dáni lójú èèyàn máa ń fọwọ́ sọ̀yà ni. Bí bàbá Tinubu ṣe fọwọ́ sọ̀yà tó fi wọlé, bẹ́ẹ̀ l'Ọbaṣá náà ṣe ṣe tiẹ̀. Ọbaṣá máa kó àwọn eruku, ó kó àwọn gìpá, ó kó àwọn gànfẹ́ wọlé o. Tìbọn tìjà ló fi ṣígun wọlé tó dẹ̀ ń dúró pé ẹ wá máa padà sórí ipò mi ní ọjọ́ Monday tí ò dẹ̀ sí yàrá ìyá ẹni tó máa dí mi lọ́wọ́. Ṣé máa bá àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ kò máa sẹ́ni tó dé Ọbaṣá dúró. Àbẹ́ ẹgbẹ́ padà dúró, ó máa padà gorí ipò ẹ̀ padà, ó padà gorí ayé ẹ̀ padà. Ṣé mọ̀ pọ́pọ́lọpọ̀ ló fẹnu já wáyà, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọ káàkiri. Àgàgà bàbá wèrè kan tó ń sọ̀rọ̀ kiri ìpè kíni kò lè ṣẹlẹ̀ mọ́, kẹ́ ẹ lè mọ̀ àṣírí ń bẹ ni torí ó nídìí, ó ní ohun tó ṣẹlẹ̀ tí Ọbaṣá fi padà. Ṣèbára nǹkan tá à ń sọ nìyẹn tá a fi ń pariwo pé gbogbo ọmọ Yorùbá ilé ti yá. Gbogbo ọmọ Yorùbá ilé ti yá. Orílẹ̀-èdè Nàìjíríà ò wà fún wa, a kàn ń dára wa láàmú ni. Ẹ jẹ́ á para wa pọ̀, kẹ́ ẹ jẹ́ á gba òmìnira ká ronú àti lọlé nítorí àwọn ará bí wọn ò ní èròǹgbà gidi fún wa lórílẹ̀-èdè Nàìjíríà. Torí ẹ̀ la ṣe sọ pé ẹ jẹ́ á lọ, ẹ jẹ́ á pín. Ṣé rí ohun tó funny tó pa mí lẹ́rìn jù ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá bẹ̀rẹ̀ sí ní mú àbá wá. Ẹ wò ó, wọ́n bẹ̀rẹ̀ sí ní mú àbá wá. Èmi tiẹ̀ sọ pé eré Yorùbá nation tá à ń sá tó fẹ́ dàbí pé kò tí ì tètè bọ́ sí i.
àbá ní ká rò báyìí wípé bóyá tá a bá fi lára ọmọ Yorùbá nation tó nífẹ̀ẹ́ Yorùbá nation tá a lọ sọ sí sẹ́nìtì tàbí tá a sọ̀kan sí rep tàbí tá a sọ̀kan sí house of assembly láti bẹ̀ lọ tàbí tó bá ṣe bẹ́ẹ̀ tó wá padà wá du ipò ààrẹ tàbí gómìnà, ìyẹn máa lè jẹ́ kí Yorùbá nation ó yá ẹ má jà tanra wa, irọ́ ni òfútù fẹ́ tẹ̀, irọ́ lásán la bá ń bẹ̀ nítorí lọ́gán tó bá ṣe ń wọbẹ̀ náà lọ ti máa zero mind òun náà, lọ́gán tó bá ṣe ń wọbẹ̀ náà lọ́kàn tòun náà máa yí padà. À ń sọ pé the best solution ni pé kẹ́ ẹ jẹ́ kó ní kálukú wa ó lọ lọ́tọ̀ọ̀tọ̀. The only solution ni pé ká a pín ká a dá dúró tó jẹ́ pé kò ní sí ìnira fún wa, ká a dàgbà nation tiwa tá a máa pè ní Yorùbá nation. Ẹ wá mọ tó fọ́nì jù, ṣé ẹ mọ̀ pé àwọn bàbá àgbàyà ìsọnù kan wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n ò fẹ́ ìlọsíwájú Yorùbá tó bẹ́ẹ̀ ìgbà tó máa Adéyẹmọ kọ́kọ́ lọ submit petition nígbà náà, ṣé ẹ mọ̀ pé ó ní iye ọ̀rọ̀ tí wọ́n sọ irọ́ ni, ṣé yẹn ló kàn, ṣé kan tí Sunday Igboho ṣe yẹn dáa, odidi ọmọ Yorùbá àgbálẹ̀ Yorùbá ló sọ kọ́tọ̀kọ́tọ̀ lẹ́nu yìí o, kò sí ohun tí ò sọ tán. Ìgbà tí Ọbaṣá náà tó máa yọ Ọbaṣá lórí ipò, bàbá yìí mà tún ṣe wúruwúru, ó tún ṣe wọ́nranwọ̀nran, ó mà jáde ó ní irọ́ ni Ọbaṣá ò ní padà mọ́. Tó bá jẹ́ pé Ọbaṣá padà á jẹ́ pé bàbá Tinubu ojú tì yín nìyẹn. Ẹ jọ ẹ bá ń pe bàbá àgbà ilẹ̀ Yorùbá yìí jáde o wípé ṣé nínú òun àti Tinubu ta lójú tì? Ọ̀dẹ̀ òpònú òun lójú tì, nítorí pé bàbá Tinubu kò sí tó kàn ó lè mọ mulẹ̀ tí ń bẹ láàrin àwọn méjèèjì. Torí ẹ̀ la ṣe ń sọ pé ṣe rí gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn kan máa ń sáré jábọ́ tó máa ń tẹ̀lé ọ̀rọ̀ ẹnu, nǹkan tí bàbá sọ rèé, nǹkan tí Tinubu máa ṣe nìyí, dey play ó mọ̀ pé ọ̀rọ̀ ẹnu lásán ni, ọ̀rọ̀ ẹnu lásán ni, wọn ò ní nǹkan kan ṣe. Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ṣé rídìí tá a fi sọ pé a nílò láti bọ́? Nítorí bí bẹ́ẹ̀ kọ́ àwọn ará bí ìwà kan wọ́n máa fi wá jẹun, wọ́n máa fi wá ṣe bó ṣe wù wọ́n. Ẹ̀yin ìyá mi bàbá mi, ẹ bá mi bó kó lọ fà, ẹ share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀, ẹ jẹ́ yá àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Láàfin sọ pé a ó máa bẹ ọ̀bẹ oníbẹ̀ṣù àtẹ́lẹ̀ ẹsẹ̀ yóò sì máa bẹ̀nà. Gbogbo ẹni tó máa láò ní dé, ó máa láò ní dé bá. God bless Yorùbá nation. Ó dàbọ̀.